Ebi Adigun. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn odi. Gbogbo ládéládé, gbogbo lóyè lóyè, gbogbo lọ́ba lọ́ba. Akọgun ló ní kí gbogbo yín. Akọgun Àdìgún olódòdó ọmọ ẹwà níran. Ọmọ alágbà àmọ́jọra, ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́, àwọn ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́. Ọmọ bígbó lẹ́mọ́, ọmọ kílejò ọjẹ ẹ̀yìn lọ́mọ àbíjọ bàjẹ́ mọ́ méjò wọn a sì iṣẹ́ kí lakọ̀gún náà ọ̀gá mi. ọmọ ọ̀gá ni yín abara lẹ́rẹ́ ọmọ nìní nìkan kọ́ ló sùn àlejò òmùdé kó mọ̀ bá fún un iye rẹ̀. Ìwọ́n náà kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn òde. Ìwọ́n lẹ́ẹ̀kú ara yẹra Àlàó Akálà ọmọ Ògbádòyìn tó sì dẹ lọ láàrin gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀. Àlàó lọ àríwá o. Wọ́n ní kí gbogbo yín pátá wọ́n lẹ́ẹ̀kú ara yẹra wọ́n lọ́ba mi èdùmọ̀rì oníjọ́ jẹ́tẹ̀lé ń tẹ̀lé yín wọ́n lọ́dún ó jìnnà síra wọn. Akọgun ló ní kí gbogbo wa pátá porongodo. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ti ń bẹ nílé tó wà lẹ́yìn odi. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ nílé ní lóko lódò lẹ́yìn odi. Akọgun ló ní kí gbogbo wa pátá pé. Bẹ́ẹ̀ yẹ bá lọ tá ò rẹ́ yẹ mọ́ ìyẹ́ làó mọ̀ wò lẹ́yìn ẹ̀yẹ. Bí egungun bá lọ tá ò sì rẹ egungun mọ́ ẹ̀kú làó mọ̀ wò lẹ́yìn egungun. Àlàó lọ àwòrìmọ́ ọmọ là ń wò lẹ́yìn Àlàó Akálà. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni òótọ́ ni bẹ́ẹ̀ náà ni Àdìgún olódòdó ọmọ ẹwà aníran ńlọrọ mi iṣẹ́ pé kí n máa fọn rere bẹ́ẹ̀ tata. Ṣèbí ṣẹlẹ̀ báyìí ní jẹ́ ṣèkẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ń lọ sóko tó sùn sọ́nà nígbà tí bá ń bọ̀ yóò bẹ́sẹ̀sẹ̀ lábọ̀ ẹni tó sì ṣe rere nígbà tí ń lóko ẹ̀ka àbò rẹ̀ wá kò ní wọn ẹ̀kú ilé Ògbómọ̀ṣọ́ la wà. Ògbélé ayé wọn yìí ó ṣe rere ó ṣe bí ẹ̀ tó lè ṣe kó tó ṣì dẹ́lu aláwọ̀. Ògbómọ̀ṣọ́ la wà lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Sọ̀jí Àbíọ̀jẹ́lá lórúkọ tèmi akọgun tìlú Ògbómọ̀ṣọ́ Air Vice Marshal JB Adigun retired ọmọ wọn ní Baramọ́sífà ló gbé ètò yìí kalẹ̀ pé ká máa fọn rere ohun gbogbo tó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ lórúkọ ODDA àgbáríjọpọ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó ń wá ire ilẹ̀ yìí àti Àyọ̀ká Foundation àjọ tó ń bójútó àìní àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Sọjí Àbíọ̀jẹ́lá lórúkọ tèmi ẹ kú kalẹ̀ Ògbómọ̀ṣọ́ la wà. tẹ̀lé Ọlọ́run bá mi ò ní jẹ́ ajáde bára wa ni wọ́n ní ìgbà ọdún kan ní ọmọ. Ẹni tó mọ̀nà nítọ́ pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ akọgun àti àwọn ẹlẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ní kí a jọ ṣe àṣàrò lónìí ìgbé ayé àti ìgbà ọjọ́ bàbá wa Alao Akala. Ẹni tó mọ̀nà nítọ́ àlùfáà ẹ bá ń kí ara lé. Ó kí gbogbo ara lé o. Orúkọ mi ni Ajínrere NIYI Adebayo láti ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí wa pé a kú ọjọ́ Olúwa ní. Mo kí gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi. Gbogbo ọmọ Ọ̀yọ́ state àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé a kú ara fẹ́ra kù. Ti ìgbésẹ̀ ọlọ́lá jùlọ Christopher Adebayo Alao Akala Olúwa yóò wà pẹ̀lú wa. Àmín o àmín àmín. Ẹ jẹ́ kí n bi yín léèrè pé báwo lẹ̀yin jẹ́ sí bàbá wa Adebayo Alao Akala. Ó lè sọ wípé a súnmọ́ra níwọ̀nba gẹ́gẹ́ bí ránṣẹ́ Ọlọ́run. Adẹ̀tún súnmọ́ra púpọ̀ nípa pé àdìjọ máa ń sọ̀rọ̀ àdìjọ máa ń gbàdúrà lọ́pọ̀ gbà nígbà mìíràn wà tí ó bá sì yẹ fún ìrìn àjò kan tàbí òmíràn bóyá tí wọ́n bá ní ìpàdé pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Kristi CAN or PFN nǹkan tó bá ti ọjọ́ mọ́ ti Christian tí wọ́n fẹ́ dá lọ tí àyè sì wà fẹ́mi náà nígbà mìíràn àjọ máa ń rìnrìn àjò náà. Ìgbà wo lẹ́yìn àti bàbá wa Akala ti mọ́ra? Ṣe mọ̀ wípé èèyàn ńlá báyẹn mo ti mọ̀ wọ́n látọ̀ọ̀kan tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n pé a ní ìfarakínra ní oṣù karùn-ún 2007. 2007 báwo lẹ ṣe mọ́ra? Lọ́sàn-án èmi kàn jáde láti church wá rí àwọn àlejò kan níwájú gate wa tálẹ̀ bèrè wọn bá ní àwọn bèrè mi kí ló ṣẹlẹ̀ wọn ní Governor His Excellency wọ́n ní kí n yọjú sáwọn mo ní èmi ò wọ́n mọ̀ mí báwọn ṣe lè sọ pé kí n yọjú sáwọn ṣùgbọ́n mo rí ọ̀kan lára àwọn ọ̀rẹ́ mi táwọn náà jẹ́ pastor ní ìjọ Redeem Engineer Délé Àbò so bí mo ṣe rí wọn mo ní okay so àwọn gangan ni wọ́n ṣe àtọ̀nà ìpàdé yẹn ìpàdé pé mo pàdé pẹ̀lú Governor Akala ní ìgbà àkọ́kọ́ ní ọjọ́ Sunday yẹn
engineer Delex òun ló ṣe atọ́kùn ìpàdé yẹn so bí èmi àti wọn ṣe lọ́sàn-án ọjọ́ yẹn a sọ̀rọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ bí mi tí wọ́n fẹ́ bá mi sọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó fẹ́ kàdìjọ pray lé lórí kàdìjọ gbàdúrà lé lórí wọ́n ṣàlàyé rẹ̀ so àtìgbà yẹn ló dà pé àti súnmọ́ra díẹ̀. àti súnmọ́ra díẹ̀ ẹ̀yin tí ẹ ń gbọ́ wa nílé tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti máa wò wá ẹ lọ sí God's Library TV ní YouTube ẹ máa wò wá bí Facebook ò bá tí ì dáhùn torí network ẹ sáà lọ sí God's Library TV ẹ máa wò wá níbẹ̀ kétékété lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri àgbáyé nígbà tí ẹ ti mọ bàbá wa Alao Akala irú àpèjúwe wo lẹ lè ṣe èèyàn wo lẹ lè fi wọ́n pè nínú tẹ̀mí as a Christian. ṣe gómìnà Akala jẹ́ ẹni tó fẹ́ràn Ọlọ́run púpọ̀ púpọ̀ ohunkóhun tó bá ti ní ṣe pẹ̀lú Kristi ohunkóhun tó bá ti ní ṣe pẹ̀lú Ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ ìdí ẹ̀ ló fi jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run pọ̀ lára àwọn tó súnmọ́ wọn torí tí wọ́n bá ti gbọ́ anything that has to do with God ó máa ń gbé wọn lọ́kàn púpọ̀ púpọ̀ wọ́n jẹ́ onínúure wọ́n jẹ́ ẹni tí ó ń ṣàánú púpọ̀ púpọ̀ tó jẹ́ wípé èèyàn tiẹ̀ lè mo fẹ́ lè sọ wípé mi ò lè ṣàkàwé irú ipa tí Ọlọ́run lò wọ́n láti kó nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti ìjọ Ọlọ́run. ẹ lè sọ wípé wọ́n fẹ́ràn Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. bẹ́ẹ̀ni. mo máa ń ní ìdàrú ọkàn láti mọ̀ sí nípa wọn kí lẹ lérò pé ó tì wọ́n láti ní ìfẹ́ Ògbómọ̀ṣọ́ dé ojú ikú. mo rò nǹkan tí mo gbàgbọ́ ni wípé lọ́dọ̀ wọn wọ́n á ní Ògbómọ̀ṣọ́ number 1 party àwọn number 2 pocket àwọn number 3 bí wọ́n ṣe máa ń tò nìyẹn ìdí ẹ̀ ló fi jẹ́ wípé ó dà pé gbà kan àbí gbà méjì pé ni wọ́n fẹ́ ṣe Christmas outside of Ògbómọ̀ṣọ́ ní gbogbo àkókò tí wọ́n ti gbọ́n jù so weekend wọn náà dẹ̀ níṣẹ́ mọ̀ pé àwọn ẹgbẹ́ wọn mìíràn bá ti ní weekend àbá ti ní leave wọ́n á lọ sí lóyìnbó wọ́n á lọ sinmi lọ́pọ̀ ọgbà ọkàn wọn máa ń wà l'Ógbómọ̀ṣọ́ ọjọ́ kan tí a wà tó jẹ́ pé nígbà yẹn wọ́n wà ní government so ọ̀kan lára commissioner wọn wá sọ pé àwọn láti wá báyìí l'Ógbómọ̀ṣọ́ wọ́n kó àwọn files kan wá ká máa wò ó pé àwọn dẹ̀ ní ká àwọn nígbà tẹ́ ní ká máa bọ̀ s'Ógbómọ̀ṣọ́ àwọn òpin sáwọn lè dúró di Monday ni àwọn ní rárá wọ́n ní kí lóṣèlú àwọn wọ́n ní mo fẹ́ kẹ́ máa wá s'Ógbómọ̀ṣọ́ kẹ́ máa s'Ógbómọ̀ṣọ́ ní bó ṣe wá s'Ógbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nísìn ẹ máa gba hòtẹ́ẹ̀lì tẹ́ máa sùn ẹ máa ra oúnjẹ so ó máa ran ọrọ̀ ajé ìlú àwọn lọ́wọ́ kẹ́ ẹ lè mọ ibi tí ìfẹ́ Ògbómọ̀ṣọ́ ibi tó dé nínú ọkàn àyà wọn so mo rò pé ìtara wípé ìlú mi gbọ́dọ̀ gòkè ìlú Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ dì mẹ́rí ìlú Ògbómọ̀ṣọ́ náà gbọ́dọ̀ lè fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láwùjọ ìjà yẹn ni wọ́n jà títí tí ó fi dojú ikú. tó fi dojú ikú. bẹ́ẹ̀ni. ṣé àwọn nìkan lólóṣèlú tí ẹ̀yin súnmọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. kì í ṣe àwọn nìkan o ṣùgbọ́n àwọn náà mọ̀ pé mo súnmọ́ àwọn olóṣèlú mi ṣe mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run ni wá mi ò ní káàdì ẹgbẹ́ kankan bóyá PDP àbí APC ṣùgbọ́n mo ní káàdì ìdìbò mo máa ń dìbò lẹ́yìn gbogbo àtúnbá ti ní káàdì ìdìbò fẹ́ẹ́ tọkàn bá yọ̀ǹda so bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn olóṣèlú mìíràn náà máa gbọ́ àwọn senator Buhari ní honourable Bonfig ní gbogbo àwọn yálà inú ẹgbẹ́ PDP honourable Odetomi and the likes of them so gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nínú ìlú ìfarakínra wà pẹ̀lú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí ó bá ṣe é súnmọ́ àwọn tó ṣe é súnmọ́ tó jẹ́ wípé wọ́n ní ọ̀wọ̀ fún ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run tẹ̀yìn dẹ̀ mọ̀ wípé wọ́n ní èrò rere fún ìlú àtayé àwọn ènìyàn so irú àwọn yẹn mo lè sọ wípé mo ní ìfarakínra pẹ̀lú. láàárín àwọn olóṣèlú tí ẹ súnmọ́ tó ṣe é súnmọ́ tẹ̀yìn sì súnmọ́ ìyàtọ̀ wo lẹ lè ṣe láàrin àwọn míì àdárúkọ àti bàbá wa Adebayo Alao Akala. lé ìyàtọ̀ wà ṣùgbọ́n nǹkan ẹyọkan tí màá kọ́kọ́ sọ kí n tó sọ nípa ìyàtọ̀ ni wípé ṣẹ̀mọ̀ wípé àǹfààní tí àwọn olóyìnbó ń pè ní bábí platform tí gọ́fìnà Akala ní ẹlòmíín náà nínú àwọn olóṣèlú tá à ń sọ yìí wọn àti ìní so àti ilé sọ pé wọn ò dáa
so táwọn náà bá ní orí ọ̀fẹ́ láti jẹ́ chief executive bóyá wọ́n di gómìnà lónìí tí wọ́n bá wá hùwà tó tako irú rere tí Adebayo Alao Akala ṣe ìyẹn la fi lè ní basis fún comparison lọ́wọ́lọ́wọ́ èmi ò tí ì bú wọn torí mi ò mọ iye tí wọ́n ń gbà nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ tàbí ti ìpínlẹ̀ tàbí ti ìbílẹ̀ so bóyá owó ò tó mi ò jẹ́ kí ipa wọn ó tó ti gọ́vnà Akala ni mi ò lè sọ so ṣùgbọ́n kémi ó tó lè sọ wípé lágbájá ò ṣe dáa tó Akala máa wò pé bóyá táwọn náà bá ní àǹfààní ó ṣeé ṣe káwọn náà ó ṣe tó súnmọ́ ṣùgbọ́n ní gbogbo ọ̀nà Ọ̀túnba Christopher Adebayo Alao Akala ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tá a ti gbọ́ tàbí tá a ti kà nípa wọn ó yàtọ̀ gédégédé. ó yàtọ̀ gédégédé. mo fẹ́ béèrè wípé bàbá wa Akala ọ̀rọ̀ iṣẹ́ wọn nínú òṣèlú ǹjẹ́ èyí kíyèsí pé wọ́n rí bí ìpè àbí wọ́n kàn mú bí is a business political business. ṣe rí ó kàn máa ń dùn mí wípé nígbà mìíràn tẹ́ bá gbọ́ àwọn mìíràn tó ń bá sọ̀rọ̀ tí ò súnmọ́ gọ́vnà Akala ẹ̀rù wípé ẹni tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n kàn ń wò lọ́ọ̀kan ni wọn ò mọ̀ rárá tọkàntọkàn ó ní Ọ̀túnba Christopher Adebayo Alao Akala ló fi sin àwọn ènìyàn gẹ́gẹ́ bí olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí nínú ayé rẹ̀ Ọlọ́run san fún gẹ́gẹ́ bí èrè ni so wípé èèyàn jẹ́ olóṣèlú tí Ọlọ́run gbà fún tó náà dẹ̀ ṣe rere mo gbèdì fún gọ́vnà Adebayo Akala torí pé wọ́n gba iṣẹ́ yẹn bí ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run bá gba ìpè ìdí ẹ̀ ni ló fi dàbí ìgbà pé lórí pẹ̀lú èjì wọn yẹn wọ́n lè wà lórí ìjókòó fún wákàtí méje bẹ́ẹ̀ ni bá ṣe ń dá ilé lóhùn wọ́n máa dá tọ̀hún lóhùn kódà nígbà tó kọ̀ọ̀la tí wọ́n á kú tí à ń sọ yìí wọ́n sì ń dá àwọn èèyàn lóhùn bí wọ́n ṣe ń wo bọ́ọ̀lù Nàìjíríà àti bóyá Egypt ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìrìn àjò ọjọ́ yẹn náà ti ìrìn àjò dé wọ́n sinmi díẹ̀ wọ́n jókòó wọ́n bẹ̀rẹ̀ sí dá àwọn èèyàn lóhùn eléyìí á sọ tiẹ̀ á kúrò tọ̀hún á sọ tiẹ̀ á kúrò ntí Ọlọ́run bá fún nípa láti lè sọ tàbí láti lè ṣe á ṣe so inú pàdé yẹn gan wọn bá ti sọ̀rọ̀ díẹ̀ báyìí ìgbà míì wàá tó gbé mi ní ó mà ti ń rẹ̀ yín ó yẹ kẹ́ wọlé kẹ́ lọ. ọjọ́ Tuesday yẹn ẹ wà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ nínú Facebook post tó fi di bí ọwọ́ alẹ́ so tí wọ́n sọ pé ó rí àwọn tó yẹn wọ́n sì dá àwọn èèyàn lóhùn títí tí wọ́n fi dìde wípé káwọn wọlé káwọn lọ sùn wọ́n sì dá àwọn èèyàn lóhùn so gbogbo pé àbí kò gbádùn àbọ̀sí rárá wọ́n dá àwọn èèyàn lóhùn tó ń sọ àwàdà ṣeré pa sóríṣiríṣi wọ́n ṣe máa ń ṣe àwàdà ẹni tó bá ti mọ̀ wọ́n so wọ́n tún sọ story wọ́n sọ tán ilé wọ́n sọ tán wọn. ìtàn ènìyàn àbí àwọn tó súnmọ́ wọn. tàwọn èèyàn kọ̀ọ̀kan tó súnmọ́ wọn tí ẹ mọ̀ so kábíyèsí alẹ́ ń béèrè àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́wọ́ wọn wá ń sọ àwọn ìrírí wọn nípa ayé onítọ̀hún pé inú àwọn òdùn sí bó ṣe gbé ayé rẹ̀ wípé ọtí mímu oríṣiríṣi ló fi bà ayé rẹ̀ jẹ́ pé kò yẹ kí ìrìn àjò rẹ̀ kó rí bó ṣe rí yẹn so irú ẹni ẹ̀kọ́ tí àárẹ̀ bá ń ṣe kò ní rójú gbogbo nǹkan tá à ń sọ yẹn. ó tẹ̀sán ni wí kì í ṣe pé wọ́n ṣàárẹ̀. ṣé mo wí pé kò sẹ́ni tí ó gbádùn tán yanyan. bẹ́ẹ̀ ni correct. bẹ́ẹ̀ mi àti yín náà ṣe wà. tó máa test wa. máa test wa. àlè hospital kan sọ pé ẹ máa lọ gbogbo ara yín ló pé. so tá a bá yọwọ́ èèyàn lẹ̀ wípé bóyá ó rẹ̀ èèyàn àbí mo ṣe wàhálà àbí fatigue ẹ̀wọ̀n bá nǹkan tá a lè sọ nìyẹn kò í ṣe wípé bóyá wọ́n dùbúlẹ̀ àárẹ̀ bíi tí wù kó mọ̀ kì í pọ́n dùbúlẹ̀ àárẹ̀. kì í ṣe pé wọ́n dùbúlẹ̀ àárẹ̀ kì í ṣe pé wọ́n dùbúlẹ̀ àárẹ̀. ìgbà wo lẹ́yìn rò pé àbá wá sínú òṣèlú náà súnmọ́ wọn yìí kí ló sì tì wọ́n sínú òṣèlú gan. ìgbà wọn ti nǹkan tí mo lè sọ díẹ̀ lórí ayé ni pé ìwé wọn tí mo kà ló jẹ́ kí n mọ̀ wípé wọ́n ti pẹ́ nínú òṣèlú ìgbà tí wọ́n wà níṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti rí wípé ibi táwọn wà yẹn àwọn ti ṣètò láti sin ìlú àwọn dáadáa àwọn lò láti fi iṣẹ́ yẹn sílẹ̀ káwọn gba iṣẹ́ òṣèlú ìfẹ́ ìlú àti ìpinnu wípé mo fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ìyà ń jẹ àwọn èèyàn mi nítorí lé wọn dénú òṣèlú nìyẹn. ohun tó lé wọn dénú òṣèlú nìyẹn. tẹ́ ẹ bá ti jókòó tí wọ́n báyìí ẹ rí wípé nígbà míì tó bá rìnrìn àjò bọ̀ báyìí tẹ́ pé ẹ káàbọ̀ ṣẹ́mi pẹ̀lú mi wọ yàrá yóò pọ̀ òun ó sùn tó bá ti dé báyìí gbàgbàgbà tó bá ti change sí bẹ́ẹ̀ jàlámì àbí nǹkan kan tí wọ́n wọ̀ wọ́n jókòó nìyẹn. ẹni ó travel dé. wọ́n lè wá jókòó báyìí láti aago 5 títí tí ó fi di bí aago 12 tó ń dá àwọn èèyàn lóhùn. àwọn míì wá ń ṣe ju mi ẹ̀rín tiẹ̀ pa mí lọ́jọ́ kan àwọn yẹn
àníyàn ó dà pé ó ní ìṣòro pẹ̀lú àtirìn so wọ́n wá ní pé kán fún un lówó tó wọ́n mọ̀ fi jẹun pé arọ lòun wọ́n wá ní rárá àwọn á fún ẹ lówó ṣùgbọ́n àwọn ò ní fún ẹ lówó tó fi jẹun ipe iṣẹ́ wà táwọn arọ lè ṣe pé ó lè so bàtà ó lè rán báàgì pé àwọn á fún ẹ lówó tó fi dá òwò sílẹ̀ ni pé ó gbọ́dọ̀ débi wá tọrọ owó oúnjẹ mọ́ owó táwọn ó fún ọ ní alẹ́ òní owó táwọn máa fún ọ yóò tó ọ jẹun yóò tó ọ gbalé yóò tó ọ gba ṣọ́ọ̀bù yóò tó iṣẹ́ tó o bá fẹ́ ṣe ìyẹn sojú ti yín àbí ìyẹn sojú mi àwọn méjì báyìí náà wá so bí wọ́n ṣe dá yẹn lóhùn tán arábìnrin kan dé ní òun rà admission òun ò rówó nǹkan kan wọ́n ní admission letter rẹ wá ó fà á yọ yunifásitì wo dákọ rẹ̀ wọ́n bá gbé fóònù wọ́n pe ẹni tí wọ́n mọ̀ nbẹ̀ ẹgẹtẹ course báyìí ló ló ń ṣe ń gbọ́ṣẹ́ nírú course báyìí wọ́n láwọn ní ṣẹ́ṣẹ́ wọ́n láwọn ṣe so wọ́n gbà tí wọ́n rí i pé ó jẹ̀ níw wọ́n wá sọ fún wọn pé ọ̀kan lára àwọn pa wọn pé tó owó skul rẹ̀ ẹ̀ mọ̀ san lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ń san owó skul tẹ́ bá kó owó skul fún tí ẹ fún lówó oúnjẹ yọ padà ná owó yẹn so pé iye báyìí ń lówó skul rẹ̀ ṣùgbọ́n iye báyìí ni kẹ́ ẹ mọ̀ fún ní owó oúnjẹ ní gbogbo semester so bó ṣe wá jáde mo ní ṣe family yẹn ni wọ́n ní rárá wọ́n ní ṣùgbọ́n bó ṣe dé bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ lòun àwọn sì rí wípé ó wà ní nídìí ló ṣe wá so irú ìgbé ayé tí wọ́n gbé nìyẹn. bàbá Akala níwọ̀n bẹ̀ sì súnmọ́ wọn àwọn ìpèníjà wo ni wọ́n dojúkọ tẹ̀yìn rò pé ó mì wọ́n díẹ̀. ṣe rí ìpèníjà àkọ́kọ́ tí mo rí tí wọ́n dojúkọ ó ní pé gbogbo ẹni tí ó bá ti dérúpò tí wọ́n dé yẹn ìpèníjà ká kọ́kànlé ni ká dání. ìjákulẹ̀ ẹni tí èèyàn kó ọkàn lé Ọlọ́run ṣe èmi àti wọn pàdé ní ibì kan ní kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà àkànpàdé níbẹ̀ àgbà mo gbọ́ pọ́n wà níbẹ̀ mo ní òkè èmi náà mo wá béèrè hòtẹ́ẹ̀lì wọn mo lọ kí wọn lóòtẹ́ẹ̀lì ó wà mí ní kọ́ńtírì mo ní mo wà níbẹ̀ mo wá ṣe nǹkan báyìí gbàtà ń sọ̀rọ̀ mo bá wọn kan níwájú wọn ń bẹ̀ wọn àwọn yẹn bá ní apásítọ̀ ẹ̀ tiẹ̀ ṣeun tẹ́ ẹ dé à ń bẹ̀ wọ́n yí pé kí wọ́n bá dáríjì lágbájá mo ní tó bá jẹ́ pé láti dáríjì yàn ohun tó rọrùn jù fún Ọ̀túnba Akala láti ṣe ohun tó rọrùn jù ẹ lè fọyín sọ yàbí ohun tó sojú mi kì í ṣe gbà mẹ́wàá kì í ṣe gbà mẹ́ẹ̀ẹ́dógún àwọn tó jẹ́ wípé bí pásítọ̀ gan tán bá ṣe ṣìrànṣẹ́ Ọlọ́run tí ó bá dáríjì wọn nílò oore ọ̀fẹ́ tó pọ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n tó gọ sọ pé tó àkókò àwa náà ń ṣe Ọlọ́run dáríjì wa à ń ka bàbá wa tí ń bẹ lọ́run so nígbà tí wọ́n sọ ẹ̀ṣẹ̀ tó ń tọ̀ ń ṣe kí n tó bá bẹ̀bẹ̀ ara tèmi náà kọ́kọ́ ṣe kejì so ara àwọn ìpèníjà ìjákulẹ̀ káfí nú tán ní tán ká dání káfẹ́ yẹn ni wọ́n lẹ̀ ìpèníjà tí mo rí tó ga jù nínú tí wọ́n là kọjá nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ irú wọn ó ti débi tọ́lọ́run fẹ́ kí wọ́n dé irú àwọn tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n lójú ṣùgbọ́n o bí wọ́n bá wá rí eléyìí lọ́la tí wọ́n rí lọ́túnla tó bá ti ṣe ẹmọ́ bínú ṣá ọ̀tán náà nìyẹn o ọ̀tán ni wọn náà nìyẹn so ìpèníjà tí mo rí tí ó fẹ́ ga jù tí wọ́n là kọjá nìyẹn àti àwọn ìpèníjà àsìgbọ́ pé Akala ó ṣe báyìí Akala ó ṣe báyìí ṣe mo wí pé nígbà mìíràn wà tí orí tí ó bá dádé onírúurú ọ̀rọ̀ làwọn yẹn sẹ ẹni tí ọjọra wọn táwọn yóò hun bí ète orí tí ó jọba ó jà pọn exactly bó ṣe rí nìyẹn so ṣùgbọ́n irú ogun ẹnu bẹ́ẹ̀ wọn kì í jẹ́ kó ní àwọn lára fún wọn nírẹ̀wẹ̀sì ọkàn rárá o kì í jẹ́ kó fún wọn nírẹ̀wẹ̀sì ọkàn yàtọ̀ sínú òṣèlú sẹ́yìn fura sí pé bí àwọn owó kan wọlé fún bí kan torí wọ́n náwó kọjá bọ́yẹ̀ mi ò sì lówó rí ni ò jẹ́ kí n mọ̀. so mo fẹ́ lè sọ pé àwọn tí wọ́n wà nídìí ètò ìnáwó àti ètò ìṣúná wọn àwọn ó tún lè dáhùn yún dáadáa ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni wípé wọ́n jẹ́ ẹni tó ní àápọn nínú iṣẹ́ ṣíṣe wọ́n fi hàn wípé wọ́n tún níṣẹ́ míì yàtọ̀ sí òṣèlú lẹ́ ń sọ yẹn. ẹ bọ́ kan lẹ̀ tẹ́ ní jókòó sí àbí nígbà mo dé nìsín mo gbọ́ tẹ́ ń sọ pé tẹ́ ń kí wọn so ọ̀kan ni èyí náà sì mú wa lórí afẹ́fẹ́ àwọn iṣẹ́ mìíràn náà wà àwọn iṣẹ́ mọ̀ pé ní tí ó bá ti mọ̀ wípé he was a very big spender owó kékeré ò tóru wọn ná bàmí wọn ó gbowó sẹ́gbẹ̀ẹ́ bá ẹ sì mọ̀ wò tí wọ́n fi fún eléyìí gba tiẹ̀ tó ń gba tiẹ̀ tí bí gba tiẹ̀ lọ́ba tán so irú àwọn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí wípé àwọn ní ètò ìṣúná tí ọgbà mú ṣe. mo fẹ́ sójú òpó rẹ̀ mọ́kí tó sílẹ̀ wọ́n ṣàkóso ìlú inú wa sì dùn nínú ilé bò ni wọ́n ṣe jẹ́. ibi tí mo fẹ́ràn jùlọ nìyẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa tán sọ pé Akala ṣe TV Akala ṣe dáadáa ẹ̀yin ẹ̀wọ̀n táwọn yẹn ti ń sọ kò tí ẹ̀ yẹ kí irú èèyàn a tún máa sọ̀rọ̀ mọ́ torí gbogbo àtẹ̀ máwọn tá a fojú wò gẹ́gẹ́ bí ọ̀tá àwọn gan kọrin kì wọ́n ni kì í ṣe nítorí pé ńgbà kúlà àdèrè rárá òótọ́ ọkàn wọn ni wọ́n ń sọ
bí mo ṣe ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ wá ní ìṣe ààrẹ gbogbo Nigeria Baptist Convention mo ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó wúni lórí ṣùgbọ́n ogún rere tó ga jù tí Ọ̀túnba Alao Akala fi lẹ̀ fún ìlú àti àwọn ọmọ àtaya olórúkọ rere kódà bí ò bá fi pọ́n mẹ́wàá sílẹ̀ bíbélì ní orúkọ rere ó sàn ju so ó ti fi orúkọ rere lẹ̀ tí ọ̀rọ̀ bá kan ọ̀rọ̀ àwọn ọmọ wọn tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ àwọn ọmọ wọn ọmọ wọn kan ó strong ó sick díẹ̀ lọ́jọ́ kan wọn á wá wò lọ́spítù meanwhile èmi ti wà lọ́dọ̀ ọmọ yẹn pé kí n pray fún bí wọ́n ṣe tí wọ́n rí báyìí tóun ti pé wọ́n jẹ́ gómìnà wọn kọ́kọ́ bú sẹ́kún ni pé wọ́n yìí fẹ́ kí ìnira kankan kó bá ọmọ wọn débi tí ó wà bá aya wọn. àgbàlagbà bú ẹkún. àgbàlagbà mo ní gọ́vnà ẹ máa gbọ́dọ̀ máa sọkún báyìí wọ́n ní kí ni irú ọmọ kékeré yìí ó ṣe wọ́n ríru pain báyìí wọ́n ọ̀rọ̀ ọmọ ọjẹ́ wọn lógún débi tí ó lápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọn kì í kọyán àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn wọn ìkọyán wọn kéré bí wọ́n bá kí wọn báyìí wọ́n ó kí wọn tókì wọ́n kí wọn tókì kí ni wọ́n ṣe nǹkan báyìí ni wọ́n ṣe so wọ́n fẹ́ ìtẹ̀síwájú fún wọn wọ́n fẹ́ tẹ̀síwájú fún wọn. àyìn ara lẹ àsìkò ti lọ láàrin ìṣẹ́jú márùn tó wà níwájú mi 07032880939 07032880939 ìgbé ayé àti ìgbà bàbá Akala là ń gbéyẹ̀wò ẹ sì lè pè sí 09051645438 09051645438. Hello. Hello. Yes, ẹ kálẹ́ o. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ máa o. Ẹ pé ètò. Orúkọ ti yín o. Ọlátútù Adéjùmọ̀ ní sọ̀rọ̀ látòdòkòtò. Látòdòkòtò l'Ógbómọ̀ṣọ́ àbí? Ògbómọ̀ṣọ́. Ẹ ṣeun kílẹ̀ ní béèrè. Ẹ pàṣẹ bàbá. Ẹ ṣeun àdúpẹ́. Kò ní bàjẹ́ fún wa o. Àmín ẹ ṣeun. Lágbára Ọlọ́run ẹ̀yin wọ́n dáa fún wa. Àmín. Gbogbo tí wọ́n sílẹ̀ kò ní bàjẹ́ o. Àmín ẹ ṣeun àdúpẹ́ o. Ẹ pé ètò. Ẹ ṣeun àdúpẹ́ àwọn kí wá ní. Hello. Ẹ kálẹ́ sà o. Ẹ kálẹ́ pé ètò. Ẹ ṣeun orúkọ yín o. Ọlánìkẹ́ ló sọ láti tààrà Ògbómọ̀ṣọ́. Kí lẹ ní fún wa. Bàbá jẹ́ ẹ̀ tó dáa. Àdúpẹ́. Ní 23 years ago. Ìgbà tí mo wà ní school. Wọ́n sanwó school mi. Wọ́n sanwó school yín. Dádì mi ní wọ́n lọ bá yọ wọ́n lọ bá o. Alágídí ni òní nínú ọgbó rẹ̀. Wọ́n lọ bá alágídí ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n yìí lọ àbí. Mo lọ. Wọ́n sì sanwó school yín. Wọ́n fún mi lówó yẹn. Kúrò láti gbà tí wọ́n yẹ kú wẹ́ Ọlọ́run ṣàfihàn wa. Àmín. Ọlọ́ba wa dá ọmọ wọn sí. Àmín ẹ ṣeun. Ilé àtọ̀ náà wọn ò ní bàjẹ́. Àmín ẹ ṣeun. Ẹ kú ètò. Ẹ ṣeun. ẹni tí ò bá tí ì dọ́dọ̀ Hello. Adúpẹ́ lọ́dọ̀ náà fún ìgbé ayé bàbá. Orúkọ tí yín o. Mr. Salami láti ọ̀nà Odòru. Ẹ ṣeun. Olúwa náà àánú rẹ̀ gbogbo tí wọ́n fi sílẹ̀ olówó bá mójútó. Àmín. Ilé ìgbà kò ní bàjẹ́. Ohun tí mo ti pẹ̀lú ìgbé ayé bàbá ni pé ṣe bá observe àwọn gọ́fìdà tí wọ́n bá ti kó lórí oyè especially tí ì bá ṣe kọ́ máa state capital ni wọ́n fún ipa tìlú wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn bí fẹ́ẹ́ rí kí wọ́n lọ Èkó kí wọ́n lọ máa tó lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn bí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ rí kó àwọn ìlú ńláńlá lẹ́ẹ̀rí kí wọ́n máa lọ gbé wọ́n wàá gbàgbé ìlú ṣùgbọ́n mo ọ̀pá pé Ògbómọ̀ṣọ́ ni bàbá padà sí. Àdúpẹ́. Ilé ò sì lé wọn torí wọn bá lè jẹ́ wọn bá lè jẹ́ ẹ ṣeun torí wọn bá lè jẹ́. Hello. Ẹ kálẹ̀ orúkọ yín o. Pásítọ̀ Adésínà ní sọ̀rọ̀ látàrújẹ. Láti àròjẹ kí ni ìbéèrè ti yín o. Bàbá nìyẹn mo sì kí àwọn fámìlì wọn mo sì kí Ògbómọ̀ṣọ́ in general. Ẹ ṣeun àdúpẹ́. Àkú ara yẹra. Ẹ ṣeun o. Bàbá yìí tábà ní ká máa sọ ilé àṣù ilé ó tó mọ́. Àdúpẹ́. Ṣùgbọ́n bàbá yìí dàbí áńgẹ́lì nínú ènìyàn. Olúwa ṣeun.
aláàánú olóore kwasi aláàánú olóore tí ẹfà fọgítà sì lè gbàgbé rẹ̀ nínú ọ̀pá ẹnì kọ̀ọ̀kan nínú òdílé kọ̀ọ̀kan tó gbọ́n sọ títí ayérayé. Olúwa ṣeun, ẹ ṣeun sá. àgbàdo àwípé ọlọ́run tún gbé ọ̀pọ̀ lọ́pọ̀ àwọn ènìyàn dìde. Ẹ ṣeun sá. ẹ ṣeun. ẹ máa ní irúfẹ́ tí mo ní báyìí nípa ẹ̀wọ̀n ìjọba. ẹ jẹ́ àdúró láti ibi wọn bínú ẹjọ́ ìmọ̀ràn wò lẹ́yìn ní fún àwọn olóṣèlú ẹlẹ́gbẹ́ àbáyé. ìmọ̀ràn tí mo ní ni pé kí wọ́n fi ìgbé ayé Ọ̀túnba Adebayo Alao Akala ṣe àríkọ́gbọ́n kí wọ́n fọwọ́ kan ayé àwọn èèyàn nílùú iye ilé tí wọ́n kọ́ iye ọkọ̀ tó ń rà iye ìgbà tó ń lọ lóyìnbó òun kọ́ ni ayé fẹ́ rí o kí wọ́n rí wọn gẹ́gẹ́ bí wípé aṣojú Ọlọ́run àti aṣojú ìlú òun làwọn kí wọ́n dẹ̀ ro ìgbẹ̀yìn wípé báwo ni ìgbẹ̀yìn tàwọn náà ó ṣe rí ká mọ́ gbégbèsè ayé bámúbámú la yó àmọ́ pé bí ń pọ̀ mọ́ ẹnì kọ̀ọ̀kan. tó àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ kò ní jù báyìí lọ lásìkò yìí orúkọ tèmi ń Sọjí Abíọ́jẹ́lá Reverend NIYI Adebayo ni mò ń gbà lálejò tí wọ́n jẹ́ àlùfáà àgbà fún ìjọ True Worshipers àwọn ni mò ń gbà lálejò nípa ìgbésí bàbá wa Alao Akala akọgun ni wọ́n gbé ètò yìí kalẹ̀ ká fi máa bára wa sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ la wà ìyókù yóò di ọjọ́ mẹ́jọ ẹ lè fẹ́ pè mí lẹ́yìn ètò ẹ pè mí sí 07032880939 07032880939 ìyókù dọjọ́ mẹ́jọ àlàáfíà fún Nàìjíríà. sọ ìwọ́n rán mi iṣẹ́ pé nkí gbogbo yín gbádá porongodo akọgun lọ́rán mi sí gbogbo yín akọgun sọ̀hún Ògbómọ̀ṣọ́ yín lọ́rán mi sí gbogbo yín gbogbo ẹ̀yin ìwé àgbààgbà. JB Adigun. ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn odi gbogbo.